Hello, hello, hello. Wọ́n ní Kábíyèsí àti Naomi. Kò sí. Wọ́n ní orí ló máa pọ̀, ọrùn ló máa pa orí, òun lọ̀rọ̀ wọn. Ṣé wàá pé mo sọ fún wa pé Naomi àti Kábíyèsí, nìkan náà àwọn interact kan lọ gbé Naomi wá kó wá ṣe oúnjẹ fún òun. Pé ṣùgbọ́n tí Naomi bá tẹ̀lé wọn pé kàn pé òun. Ìgbà tí Kábíyèsí wá sa orí Naomi pé ó sá pè dáadáa, ó ní kó tẹ̀lé àwọn entourage wá, wọ́n ṣe tẹ̀lé ni. Kábíyèsí dáàfin ṣe àbí Naomi tún dé ààfin. Kábíyèsí Naomi wá yóò fẹ́. Wọ́n ní Naomi wà láàfin pẹ̀lú ọmọ ẹ̀. That's why pé wọ́n ló ti fẹ́ ìyàwó kékeré tó yìí fa gbọ́n mi tí omi ò tó pẹ̀lú Kábíyèsí. Pẹ̀lú Naomi àti Kábíyèsí. Wọ́n ní Naomi kò máa fi yẹn ṣe mọ́. Ó ti wọn àti Kábíyèsí wọ́n ti di ṣingọ́ọ̀mù mọ́ra o. Although Naomi ò tí kó wá sáàfin o, ṣùgbọ́n kò tí kẹ́rù ẹ̀ wá bẹ́ẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ ìfẹ́ wọn padà. Wọ́n ń pẹ́ kíákíá tí Naomi bá ti rí nǹkan tó bínú tó bá padà sákùrẹ́ Kábíyèsí náà. Àwọn méjèèjì á tún bẹ̀rẹ̀ gbọ́n mi sí omi ò tó. Before you know it, wọ́n tún ti bẹ̀rẹ̀ ìfẹ́ wọn padà kan tó ń pè ní fìfẹ́ ni. Ṣùgbọ́n nísìnyí Kábíyèsí gan mi rò pé Adétutù, òun àti Adétutù. Nǹkan tí mo kàn tiẹ̀ mọ̀ pé kò sí bí ìfẹ́ náà ṣe lè ṣe kíní tó. Kò sí ìfẹ́. Kò sí ẹni tó lè gba ìfẹ́ Naomi kúrò lọ́kàn Kábíyèsí. Nǹkan tí mo mọ̀ nìyẹn. Ṣùgbọ́n o, ẹ̀yin tẹ fẹ́ sọ pé ẹ fẹ́ wà láàárín Kábíyèsí àti Naomi, àbùkù máa kàn wọ́n ni o. Àbùkù máa kàn ń tọ̀ wọ́n ni o. Kẹ́yà tètè máa rọra ṣe. Torí ẹ̀yin àti Naomi àti Kábíyèsí. Naomi àti Kábíyèsí tí wọ́n bá ti parí gbogbo nǹkan tó jọ ń bí àwọn méjèèjì nínú. Olúwẹ̀ ló máa forí ẹ̀ fà ọ́, ẹ̀yin tẹ́lẹ̀ ń dá sí ọ̀rọ̀ Naomi àti Kábíyèsí. Wọ́n ní lọ́rọ̀ kan ṣá, Naomi ti wà ní ààfin. Kábíyèsí láti máa bèèrè lọ́wọ́ Naomi pé lọ́wọ́ Tádé ní káwò. Níbo ló fẹ́ máa gbé náà? Ṣé Àkúrẹ́ ló like àti máa gbé ni àbí ààfin? Wọ́n ní Tádé ní káwò pé ó máa gbé láàfin o. Tí mọ́mì bá gbé láàfin, ó máa gbé láàfin. Tí mọ́mì bá wà lákùrẹ́, òun á wà lákùrẹ́. Wọ́n ní ṣe ni Kábíyèsí dẹ̀ lànà lẹ̀ tó dẹ̀ wò. Wọ́n ní Naomi wá sọ pé torí bẹ́ẹ̀ ṣe rí Naomi, nǹkan tí ọmọ ẹ̀ bá sọ fún ló ń gbọ́. Torí wọ́n ní apá kan deity, apá kan human being ni Tádé ní káwò bí bàbá ẹ̀ o. Wọ́n ní tó bá sọ̀rọ̀ báyìí, ìgbà kan gbé ni. Ṣèbí ọmọ yẹn nífẹ̀ẹ́ bàbá ẹ̀, ọmọ yẹn nífẹ̀ẹ́ ìyá ẹ̀. Ṣùgbọ́n tó bá ti di pé ìyá sọ pé òun lọ sákùrẹ́, ọmọ náà máa ní òun máa tẹ̀lé ìyá òun. Tí bàbá bá tún rí ọmọ tó bá ní òun máa tẹ̀lé bàbá ẹ̀. Bàbá kẹ̀dẹ̀rẹ̀ ń gbé láàfin, ìyá ń gbé lákùrẹ́. Ǹjẹ́ ṣé ọmọ kọ́ ló máa fa bàbá àti ìyá papọ̀ sí? Ọmọ ló máa sọ fún bàbá pé bàbá ẹ̀yin àti màmí automatically wọ́n máa wà papọ̀ ni. Ṣé yé wa? Naomi ò dẹ̀ ń ṣe adìyẹ tó máa bímọ tán tàbí tó máa yé ẹyin tán tó máa dẹ ẹyin ẹ̀ nù. No. Ó gbọ́dọ̀ secure. Ó gbọ́dọ̀ take care ọmọ ẹ̀. Ó gbọ́dọ̀ fi ààbò cover àwọn ọmọ ẹ̀. Definitely bó ti jẹ́ pé Ọlọ́run ló ní ààbò. Ṣùgbọ́n ààbò tí Ọlọ́run fún yàn pẹ̀lú wisdom ó máa fi dáàbò bá àwọn ọmọ ẹ̀. Kì í ṣe adìyẹ tó máa yé ẹyin tán tó máa kó ẹyin ẹ̀ dànù. Tí Naomi ò bá ti fẹ́ wá sáàfin, ó máa fi tìtorí Tádé ní káwò padà sáàfin. Torí Naomi ò ń ṣe ẹni tó ń bímọ dànù yàtọ̀ sí àwọn kan tó ń bímọ tán nílé ọkọ tó ń sá padà kúrò tó ń sá fọmọ́lẹ̀. Naomi ò ń ṣe èèyàn bẹ́ẹ̀. Tó bá pé àwọn obìnrin rádaràda, wọ́n máa kọ́ mọ́lẹ̀. Ẹni ẹlẹ́ni á wá gbà ṣe wọ́n ṣe.
Ọlọ́run ní ọjọ́ òní kò ní jẹ́ kí ẹni ẹlẹ́ni gbà ṣe wá ṣe olórúkọ Baba ti Ọmọ àti ti Ẹ̀mí. Àwọn obìnrin tó ní wisdom látọ̀run wá. Wọ́n lóbìnrin rere, ó fọwọ́ ara rẹ̀ tún ilé ẹ̀ ṣe. Wọ́n láṣìwèrè obìnrin, ó fọwọ́ ara rẹ̀, ó fi fa ilé tó ti kọ́, ó fi fà, ó dàwó, ó fọwọ́ ẹ̀ fa ilé tó ti kọ́, fọwọ́ ẹ̀ dàwó. Ọlọ́run má ṣe wá ní obìnrin rádaràda. Obìnrin tí ò ní làákàyè, obìnrin tí ò ní dúró sí ilé ọkọ láti secure ọkọ àti láti take care àwọn ọmọ ẹ̀ nílé ọkọ. Ọlọ́run kó ṣàánú wa. So ẹ̀yin èèyàn wa, kì í ṣe pé bóyá a kàn ń ṣe àhesọ àbí à ń sọ nǹkan tí a gbọ́ àbí à ń sọ nǹkan tí inú wa nìkan náà. So ọlọ́gbọ́n obìnrin ó fi ọwọ́ ara ẹ̀ tún ilé ẹ̀ ṣe bó ṣe yẹ kí gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. Báṣìwèrè obìnrin fọwọ́ ara rẹ̀ dá ilé ẹ̀, ó fọwọ́ tú dà. Naomi ò ń ṣe èèyàn bẹ́ẹ̀. Naomi because of Christianity, because of Ọlọ́run ọba ìyanu tó ń sìn. Òun ló ń tì lẹ́yìn. Ó dẹ̀ máa ro tọ Ọlọ́run kó tó ṣe nǹkan. Ẹni nǹkan tó bá dàbí pé ó rú lójú. Torí Bíbélì sọ fún wa, ó ní ká bínú ká má ṣe ṣẹ̀ o. Tá bá dẹ̀ ṣe, ká má dẹ̀ jẹ́ kí ká bá bínú kì í dẹ̀ ṣe pé bóyá ká jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú nínú ọkàn wa. Kíákíá ká tètè dáríji ẹni tó ṣẹ̀ wá. Torí ẹ ni Naomi ṣe máa ń tètè dáríji kábíyèsí torí ó jẹ́ èèyàn rẹ̀. Ẹ wo kábíyèsí, wọ́n ló máa ń jẹ oúnjẹ Naomi. Kò sí bó ṣe lè ṣe kó sọ pé wọ́n ṣe Naomi dáná, ó máa yí rẹ̀, ó máa ń jẹ oúnjẹ Naomi anyhow, anytime, any moment. Torí kò ṣe ìyàwó tó máa ṣe oúnjẹ tán tí ọkọ máa bẹ̀rù pé ṣé kóun jẹ àbí kò ní jẹ. Bí ìfẹ́ àwọn méjèèjì ṣe nípọn tó. Ní máa ṣe kékeré. Ẹ̀yin èèyàn mi, ó yẹ kí Naomi àti kábíyèsí kí Sátánì má tiẹ̀ sọ pé òun tiẹ̀ fẹ́ rójú ráyè wọnú ayé wọn. Kí gbogbo kan méjèèjì. Naomi a ti sọ fún Naomi pé kó má wulẹ̀ máa bínú rẹpẹtẹ. Kábíyèsí ṣe léèní ìwọ ìbínú pé tó bá ń bínú yẹn, ó ń fi àyè gba àwọn ọ̀tá nínú ayé. Naomi náà tó bá tiẹ̀ sọ pé òun lọ, bó ló fẹ́ lọ, tá ló fẹ́ fẹ́ ààfin lẹ̀ fún. Wọ́n nìkan ló fọwọ́ ara rẹ̀ ló tún ààfin ṣe. Má lọ fara wé àwọn tí ò ní làákàyè tán fi ọwọ́ ara wọn, tán fa ilé wọn, tán fọwọ́ ara wọn dá ilé wọn wó. Ẹ bá fi ilẹ̀ fún àwọn tó jẹ́ pé wọ́n ti tà wọ́n ti rà wọ́n tí wọ́n ba ilé wọn jẹ́, tán da ilé wọn wó. Ìwọ tó wá fẹ́ fún wọn láàyè kan wá tó da ilé tiẹ̀ wó. Ká má rí. Torí ẹ̀ la ṣe sọ pé Naomi padà sí ilé ẹ̀. Torí ọlọ́gbọ́n obìnrin ni ẹ́. Kó má fún Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ láàyè láti bẹ́ẹ̀ da ilé tó ti tún ṣe láti dàwó. Ẹ̀yin èèyàn mi, mo sọ fún wa pé kí ẹ bá wa wo ọ̀rọ̀ yìí because of ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tí gbogbo wa pátápátá tá máa gbà yẹ̀wò. Torí gbogbo àwọn olólùfẹ́ Naomi wọ́n pọ̀ rẹpẹtẹ. Tí wọ́n bá ti ń gbọ́ pé Naomi bínú, Naomi ti padà sílé wọn. No. Ó jẹ́ nǹkan tó ba àwọn olólùfẹ́ Naomi lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n tí wọ́n bá ti gbọ́ pé Naomi máa ti padà sọ́dọ̀ ọkọ ẹ̀. Ṣé ẹ mọ̀ pé àdúrà ní gbàgbára kan. Àdúrà táwọn èèyàn ń gbà fún Naomi ó ti pọ̀ ju àwọn oníṣẹ́ ibi lọ. Torí àwọn oníṣẹ́ ibi ẹ fi wọ́n lẹ̀ o. Ògúnjayé kan tí wọ́n ń dùn mí nínú wọn ni pé tó Ògúnjayé bá strike wọn to death ni wọ́n máa ń mọ̀ wọn ara wọn. Ṣùgbọ́n before you know it, wọ́n ti bẹ̀rẹ̀ rádaràda. Kí Ògúnjayé kó máa pa wọ́n pàkúpà. Ṣé ìyẹn náà fẹ́? Àwọn ewúrẹ́ aláìgbọràn. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe, kí ẹ bá mi fi ìtókù sí comment section. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.